ẹ kìlọ̀ fún pa ẹgbin ọ̀run kó ṣọ́ra láti máa sọ̀rọ̀ lórí afẹ́fẹ́ kí àwọn ìjìnlẹ̀ àṣírí má bàa tú síta o. Ìyálájé courtroom ló fi ọ̀rọ̀ yẹn ránṣẹ́ sí personal assistant ẹgbin ọ̀run pé èyí tó sọ lórí afẹ́fẹ́ ti tó o. Gbogbo èyí tó sọ láti clear conscience ẹ̀, láti clear rẹ̀ lára àwọn nǹkan tí àwọn àbúrò ẹgbin sọ nípa ẹ̀ wípé èyí tó sọ ti tó. Gbogbo ọ̀rọ̀ àṣírí tó ń sọ láti jẹ́ káwọn èèyàn mọ̀ pé kò mọ nǹkan kan nípa ọ̀rọ̀ olóògbé ẹgbin ọ̀run. Ìyálájé ní ó ti tó bẹ́ẹ̀ o. Ohun tó ṣẹlẹ̀ ni pé oríṣiríṣi fọ́nrán ló ti fi hàn níbi tí àwọn àbúrò olóògbé náà ti ń jáde láti sọ̀rọ̀ nípa bí PA ò ṣe fẹ́ fi ogún olóògbé sílẹ̀, tọ́rọ̀ yìí sì ti di gbọ́nmi sí omi òtó, tó sì ti di pé PA fúnra rẹ̀ náà ti jáde lórí oríṣiríṣi fọ́nrán láti sọ bọ́rọ̀ ṣe rí gangan. Welcome to CrossBlog X TV. Remember to like, share and follow us. Mi ò lóòótọ́ ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ yẹn mo lọ wò wọ́n ní school àwọn ọmọ tí àwọn ṣe kú mo wò wọ́n wọ́n wá síbi sàárè náà wọ́n ní kí n yà wọ́n fọ́tò àti bọ́sẹ̀ kínní kan mo dẹ̀ múnú wọn dùn. Bọ̀ lẹ́yìn yẹn mi ò sí lórí mi ò sí lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ mọ́ mi ìdébẹ̀ mọ́ torí tí a mú dá ó ní kí n fa ọmọ ẹgbẹ́ ilẹ̀ mo dẹ̀ ti filẹ̀ torí wọ́n sì ní bàbá. Ìgbà tó tírẹ́tì mi lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tírẹ́tì yẹn wà lórí fóònù mi náà ó fi tírẹ́tì mi ó ní kí n filẹ̀ nǹkan tí mò ń wá màá rí o. Mo dẹ̀ wò pé èmi náà ní ẹ̀mí tèmi lò mo dẹ̀ ṣe voice note fún pé èmi kọ́ ni bàbá ọmọ o, bàbá ọmọ ló yẹ kó lọ bá, bàbá ọmọ ò tí ì kú ó sì wà láyé. Mo sọ fún mo ní bàbá ọmọ ò tí ì kú náà nígbà tí bàbá tó wà láyé báwo ni mo ṣe máa gbọmọ tẹ́gbẹ́ ọ̀run bá tiẹ̀ ní ká kọ́ ọmọ fún mi gan ṣé mi náà máa gbà á ni so possible ni gbogbo àgbẹ̀ àìmọ̀ ayé ẹ̀gbọ́ so possible ọmọ ẹgbẹ́ ò sí lọ́wọ́ mi o no wọ́n lè fi mi ṣe guardian ìyá wọn lè kọ́ sílẹ̀ náà ìyá wọn lè kọ́ màá máa mójútó mo lè máa ṣẹ́ẹ̀kì wọn kí máa wò wọ́n lè sọ fún mi pé kí máa ṣẹ́ẹ̀kì ọmọ ẹgbẹ́ ọ̀run kí máa béèrè àlàáfíà wọn no lè stop mi kàn já àbúrò ẹgbẹ́ lọ́dọ̀ tí yín lèmi náà àbúrò ẹgbẹ́ lèmi. Ìyálájé dá sí ọ̀rọ̀ tó lọ láàrin PA olóògbé ẹgbẹ́ ọ̀run àti àwọn àbúrò ẹgbẹ́ ọ̀run. so bàtì lórí nǹkan ẹgbẹ́ èmi rèé ọyàn ọmọ Nàìjíríà mi ì sí lọ́fíìsì ẹgbẹ́ ọ̀run mi ì débẹ̀rẹ̀ láti joy orí òkè mi ìdébẹ̀ mọ́ yọ̀ǹda torí iṣẹ́ ìránṣẹ́ gan Ọlọ́run gan ṣọ́lọ́run pè mí ni tí mo fẹ́ ṣiṣẹ́ ìránṣẹ́ ṣó possible ni ìyá mi bá ló bẹ̀ mí wípé kí n lọ tí wọ́n máa ń rí mi kí bẹ́ẹ̀ má bàa tú gbàtẹ́yìn fúnra yín dẹ̀ ti lé mi ní 40 days pé ẹ má wà mọ́ o ẹ ti ní ìránṣẹ́ Ọlọ́run o àbúrò yín Ọlọ́run ẹgbẹ́ ọ̀run ti wọnú ẹ̀ o àbúrò tó fi gégùn pọ́lọ́run ẹgbẹ́ ọ̀run ti wọnú ẹ̀ padà ẹni tó gbin ọ̀run fúnra ẹ̀ ti fi gégùn mo dẹ̀ yọ̀ǹda fún yín mo fi kẹ̀kẹ́ máa ṣe lọ ẹni mò ń pa àwọn ọmọ orí òkè èmi pé kán má wá sí church èmi Àríkẹ́ mi lè bá ṣẹ́wọ́ ẹgbẹ́ ọ̀run jẹ́ o tí ò bá yé yín mọ bí tá a dì sí dẹ̀ lè máa dìtú ni mi ò lè bá ṣẹ́wọ́ ẹgbẹ́ ọ̀run jẹ́ no ẹ máa wá yẹn kiri mo mọ̀ pé tọ́pìkì ni mo fún yín lórí TikTok ẹ máa gbé yẹn kiri àdìtú ni mi lè fi ẹgbẹ́ ọ̀run ṣẹ̀sín ọ̀gá mi ni oore tẹ́gbẹ́ ọ̀run ṣe fún mi no mi lè gbàgbé ẹ̀ láyé nínú ayé mi ìdé plaza ẹgbẹ́ ọ̀run mi ìdé ọ́fíìsì ẹ̀ Ìyálájé dá sí ọ̀rọ̀ tó lọ láàrin PA olóògbé ẹgbẹ́ ọ̀run àti àwọn àbúrò ẹgbẹ́ ọ̀run. anybody ló lè wá tó lè gbàdúrà but plaza ẹgbẹ́ kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ mi o ilé ẹgbẹ́ ọ̀run kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ mi o church kò sí kọ́kọ́rọ́ lọ́wọ́ mi o mọ́tò kò sí anything lọ́wọ́ mi. Gbogbo àgbáyé àmọ́ wọ́n ti pa báyìí sìn kò sí ohun tá a fẹ́ ṣe sí wọ́n ti ràn lọ sọ́run àrèmá. Bọ́sẹ̀ kúrò nù fámìlì wa. Igbó ẹ̀kọ́ ni ẹ bá ń bẹ Bọ́sẹ̀ aṣọ tẹ́gbọ́n mi wẹ́gbẹ̀ yìí kókólẹ̀ tí ò bá fẹ́ rí wèrè kó dẹ̀ kúrò fámìlì wa àfẹ́mọ́ ó dẹ̀ ó ń sọ with boldness kò sẹ́ni tó máa ṣe pé kóun má wá gbàdúrà níbi òjì tó bá bí ìjà láìjà eré máa bọ̀ níbo jẹ́ ìgbín kó wá gbàdúrà tó bá dé pé ìyá àti bàbá ẹ ló bí ẹ ó mọ̀ pé òun pè mí lẹ́ran mi ò sọ̀rọ̀ ẹgbin ló dá gbogbo wèrè ìdúró ò bá ti rí tú kọlọ̀ mi tó bá ti dé pé ìyá ẹ bàbá ẹ máa bọ̀ ní ibojì bíbà yìí kó wá gbàdúrà kí èmi Olúwa tún mi ṣe ká ìwọ Bọ́sẹ̀ kí n ká ẹ mọ́ bẹ̀. ọ̀rọ̀ yìí ó kọjá akèrèmí o yàtọ̀ sí pé ọ̀rọ̀ ogún tí wọ́n ń sọ̀rọ̀ lé lórí ti tú oríṣiríṣi àṣírí oríṣiríṣi ọ̀rọ̀ náà làwọn èèyàn sọ nígbà tí olóògbé náà jáde láyé tẹ́ ẹ bá rántí pé àwọn kan sọ pé ó ṣògùn owó ni àwọn kan ní èmèrè ni àwọn kan ní ẹlẹ́gbẹ́ ni àwọn kan ní igbá kan ni àwọn kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi ọ̀rọ̀ ló ti wá jáde báyìí o tó ti jáde láàrin ọ̀rọ̀ tó ń lọ láàrin PA olóògbé yìí àti àbúrò
àti àwọn àbúrò olóògbé. Ẹ drop comment yín, remember to like, share and follow us. Thanks for watching.